A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí, Otasansan rédíò TV Yorùbá. Òun náà ni àtúpalẹ̀ òwe kan tí àwọn Yorùbá máa ń pa. Òwe Yorùbá tó sọ yí pé bónírèsé ò bá fíngbá mọ́, èyí tó ti fín sílẹ̀ kò lè parun. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, a ti sọ lórí ìkànnì yìí pé àwọn òwe kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ó ní àwọn ìtàn tó rọ̀ mọ́, ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tírú òwe bẹ́ẹ̀ tó fi wáyé. Irú wọn ni òwe Yorùbá tó ní tónírèsé bá kọ̀ tó lòun ò fíngbá mọ́, èyí tó ti fín sílẹ̀ kò lè parun. Báwo wá ni òwe yìí, báwo ló ṣe jẹyọ? Kí ni ìtàn, kí ni ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ òwe Yorùbá yìí? Báwo ló ṣe ṣẹlẹ̀ gan? Àtúpalẹ̀ ìtàn yìí, òun náà la fẹ́ mú wá fún yín nínú fídíò yìí kí ẹ lè mọ̀ wípé Yorùbá dùn, Yorùbá wuyì, Yorùbá dára, Yorùbá ta sánsán lédè. Àwọn fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àtúpalẹ̀ ìtàn yìí, kọ́rọ̀ wa kálàyé wa kó yé yín dáadáa nípa òwe Yorùbá tó ní bónírèsé ò bá fíngbá mọ́, èyí tó ti fín sílẹ̀ kò lè parun. Ká má gbára wa lásìkò, mo fẹ́ kẹ́ ẹ jókòó dáadáa, kẹ́ ẹ tó jókòó jó, kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ wo fídíò yìí, kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dópin kí ó lè yé yín, kẹ́ ẹ lè mọ bí tọ̀hún bó ṣe lọ. Ó yá, ẹ já lọ, kájọ lọ wò ó, kájọ lọ gbọ́. Ní ayé ìgbà kan, àwọn èèyàn kan wà tí wọ́n yan iṣẹ́ igbá fínfín ní ààyò. Ká ṣiṣẹ́ ọnà sí ara gbá ni wọ́n fi ń jẹun, tí wọ́n fi ń ṣayé wọn nígbà náà. Ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ igbá fínfín wọn yìí, gẹ́gẹ́ bí ibi tí wọ́n ń lò, kò jìnnà sí ààfin ọba Aláàfin Ọ̀yọ́ tó wà lórí ìtẹ́ nígbà náà. Ọkùnrin kan wà nínú àwọn afíngbá yìí tó jẹ́ pé ọlọ́wọ́ ọdán ni. Àwòtúnwò ni àwọn igbá tí ọkùnrin náà tó bá fín sílẹ̀ fún àwọn oníbàárà rẹ̀. Orúkọ àpèjẹ́ tí wọ́n fún ọkùnrin ọlọ́wọ́ ọdán afíngbá yìí ló ń jẹ́ Onírèsé. Onírèsé ni orúkọ ìnagijẹ àpèjẹ́ tí wọ́n fún un. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ, nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí Onírèsé sáyé, àwọn òbí rẹ̀ wọ́n rìnrìn àjò, wọ́n gbéra láti lọ mọ àkọsẹ̀jayé rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe láyé ìgbà náà. Wọ́n tọ̀ babaláwo kan lọ kó bá wọn bi Ọ̀rúnmìlà léèrè, kó bá wọn bi Ifá. Babaláwo sọ fún wọn wípé olókìkí ẹ̀dá, akíkanjú ènìyàn ni ọmọ tí wọ́n bí. Olókìkí èèyàn ló sì máa jẹ́ lókè èèpẹ̀ nílé ayé rẹ̀. Ó sọ fún wọn wípé iṣẹ́ tó bá yàn láàyò ni yóò sọ di gbajúmọ̀, yóò sọ dolókìkí, tí yóò sì gbé dé ilẹ̀ àjòjì láàrin àwọn ẹ̀dá tó yàtọ̀ sí ìran tá a ti bí. Àwọn òbí rẹ̀ wọ́n bi babaláwo léèrè pé ó dáa, irú iṣẹ́ wo wá ni ọmọ náà yóò ṣe tí ó fi dolókìkí
tí ó fi di gbajúmọ̀, tí ó fi di èèyàn ńlá láwùjọ. Babaláwo sọ fún wọn wípé iṣẹ́ igbá fínfín ni ọmọ náà yóò yàn láàyò tí ó fi dẹni ńlá, tí ó fi di ẹni tí ń fi abọ́ òyìnbó jẹun láàrin àwọn aláwọ̀ funfun. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, Onírèsé ó ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́ tó yàn láàyò lẹ́nu iṣẹ́ igbá fínfín, ó sì ń tayọ, ó ní lọ síwájú láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe iṣẹ́ igbá fínfín. Bí Onírèsé bó ṣe ń tayọ tó ń gòkè tí ìdàgbàsókè ń bá a lẹ́nu iṣẹ́ igbá fínfín láàrin àwọn akẹgbẹ́ rẹ̀, kò ṣe àjòjì sí àwọn èèyàn tí wọ́n jọ ń ṣiṣẹ́ igbá fínfín, torí pé wọ́n ti mọ bọ́ọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ láti ilẹ̀. Nínú àtúpalẹ̀ ìtàn, a gbọ́ wípé ọba Aláàfin tó ń tàwọn ìjòyè láàfin Aláàfin Ọ̀yọ́ nígbà náà ni wọ́n máa ń ra igbá lọ́wọ́ Onírèsé. Kódà àwọn ọba aládé láti ìlú míì ni wọ́n máa ń wá láti wá ra igbá lọ́wọ́ Onírèsé. Gbogbo ìgbà yìí sì rèé, ọ̀dọ́ òní Onírèsé wà. Kódà kò tí ì láya nílé ní gbogbo ìgbà tí à ń sọ yìí. Ìsọwọ́fín igbá rẹ̀ ó sì máa ń jọ àwọn èèyàn lójú. Kò sí ẹni tó tún lè fín igbá bíi ti Onírèsé. Kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti fín igbá tí Onírèsé bá fín, tó súnmọ̀ sí pé igbá Onírèsé òní ó máa ń wọjú, ó máa ń jọjú, tó sì máa ń wo àwọn oníbàárà tí wọ́n bá wá ra igbá lọ́dọ̀ wọn. Igbá Onírèsé ni wọ́n máa ń nawọ́ sí. Lọ́jọ́ kan, àwọn òyìnbó aláwọ̀ funfun láti ilẹ̀ Europe wọ́n wá sílùú Ọ̀yọ́ fún iṣẹ́ ìwádìí nípa ọ̀nà ìṣàkóso ìjọba nílẹ̀ Ọ̀yọ́ nígbà náà. Lẹ́nu iṣẹ́ ìwádìí wọn ni wọ́n ti ṣalábàápàdé Onírèsé pẹ̀lú àwọn iṣẹ́ ọnà rẹ̀ tó ti ṣe sílẹ̀, àti bí àwọn èèyàn bí wọ́n ṣe wá ń ra igbá lọ́wọ́ Onírèsé. Ìjọjú ló jẹ́ fún àwọn òyìnbó aláwọ̀ funfun láti ilẹ̀ Europe nípa ìṣọwọ́ṣiṣẹ́ Onírèsé. Ìṣọwọ́ṣiṣẹ́ Onírèsé ni ló mú kí àwọn òyìnbó aláwọ̀ funfun ilẹ̀ Europe yìí ni wọ́n bá Onírèsé sọ̀rọ̀. Wọ́n ní kò burú, kò bá sì dáa tí Onírèsé tó bá lè tẹ̀lé àwọn lọ sí ilẹ̀ òkèrè nílẹ̀ Europe lọ́hùn-ún láti lọ wá mọ́ fíngbà rẹ̀, pé yóò sì rí yàtọ̀, torí pé iṣẹ́ Onírèsé ọjọ́ àwọn lójú gan-an. Onírèsé náà kò fàsìkò ṣòfò, ó bá wò ó pé kò burú, kò bàjẹ́. Àwọn òbí rẹ̀ náà ní àjẹ́ pé àsìkò tó tí ọ̀rọ̀ Olódùmarè tí ó fara hàn nínú ayé Onírèsé. Bí Onírèsé bó ṣe di èrò lẹ̀ òkèrè nílùú òyìnbó aláwọ̀ funfun rèé o. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ, bí ọdún 13 ni Onírèsé ló lò nílẹ̀ Europe, tó sì ń kópa níbi àwọn àfihàn iṣẹ́ ọnà lóríṣiríṣi nílẹ̀ Europe. Ọmọbìnrin kan
tó jẹ́ òyìnbó aláwọ̀ funfun ilẹ̀ Yúróòpù, òun ló ṣe atọ́nà Onírèsé ní ilẹ̀ Yúróòpù tó ń mú káàkiri àwọn ibi tí wọ́n bá ti ń ṣe àfihàn iṣẹ́ ọnà lóríṣiríṣi tí Onírèsé tó sì ń kópa níbẹ̀. Gbogbo àwọn àfihàn iṣẹ́ ọnà tí Onírèsé ti kópa nígbà náà, ìgbà orókè ni Onírèsé ń kó láàrin àwọn tí wọ́n bá jọ kópa. Èyí ló wú Onírèsé lórí, ó wú Onírèsé lórí púpọ̀, tí òyìnbó aláwọ̀ funfun tó ń ṣe atọ́nà rẹ̀ yìí tó fi gbà láti fi Onírèsé láti fi ṣe adé orí, láti fi ṣọkọ. Ọmọ ilẹ̀ Sweden, orílẹ̀-èdè Sweden nílẹ̀ Yúróòpù ni ọmọbìnrin ọ̀hún nígbà náà. Onírèsé òun náà gbà láti fi ọmọbìnrin aláwọ̀ funfun ilẹ̀ Yúróòpù yìí láti fi ṣe aya. Wọ́n sì jọ ń gbé ìgbé lọ́kọláya nílẹ̀ Yúróòpù. Ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá kan ló ní àjò lè dùn títì kí odídẹrẹ́ má relé rẹ̀, torí pé ilé kòkò ń tagbe. Onírèsé padà wá sí ilẹ̀ baba tá a ti bí pẹ̀lú òyìnbó aláwọ̀ funfun yìí láti ṣe ìgbéyàwó ní ìlànà ilẹ̀ Yorùbá tá a ti bí. Àwọn èèyàn ńláńlá láti ìlú òyìnbó nílẹ̀ Europe, àwọn ládéládé lóyèlóyè nílẹ̀ Yorùbá, àwọn ọ̀tọ̀kùlú káàkiri àgbáńlá ayé ni wọ́n péjú pésẹ̀ sí ìlú Ọ̀yọ́ lọ́jọ́ tí Onírèsé ń ṣe ìgbéyàwó pẹ̀lú òyìnbó aláwọ̀ funfun. Ṣebí tẹ́gùn ẹni bá jóore, orí a máa yá tọkùn rẹ̀. Ìwúrí ló jẹ́ fún Aláàfin Ọ̀yọ́ ìgbà náà fún iyì àti ẹ̀yẹ tí Onírèsé mú bá ìlú Ọ̀yọ́ nípa àwọn èèyàn ńláńlá tí wọ́n wá síbi ìgbéyàwó Onírèsé. Yorùbá sì sọ nínú ọ̀rọ̀ wọn pé tí awo bá kì fún ni, àá kì í fáwo padà ni. Èyí ló mú kí Aláàfin Ọ̀yọ́ ìgbà náà kó fún Onírèsé ní oyè baálẹ̀ Ìrèsé láti mọ rírì iyì àti ẹ̀yẹ tó mú wá fún ìlú Ọ̀yọ́. Lẹ́yìn tí Onírèsé ti gba oyè baálẹ̀ Ìrèsé, tí owó sì ti wà, tí ọlá ti dé rẹpẹtẹ, Onírèsé bá jáwọ́, ó pa iṣẹ́ igbá fínfín tì, ó lòun ò fín igbá mọ́, ó sì gbájúmọ́ okòwò míì kí ọlá lè máa pọ̀ sí i látàrí ìrírí tó ti ní nílẹ̀ Europe. Síbẹ̀ àwọn èèyàn ńláńlá, lọ́balọ́ba, lóyèlóyè tí wọ́n ti mọ Onírèsé pẹ̀lú igbá fínfín, wọn ò yéé wà sílùú Ọ̀yọ́ láti wá máa bẹ Onírèsé nígbá fínfín kó bá wọn fín. Ṣùgbọ́n Onírèsé ó ní òun ò fín gbá mọ́, wípé òun ti pa iṣẹ́ igbá fínfín tì. Ó máa ń darí wọn lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ yòókù tí wọ́n sì wà nídìí iṣẹ́ igbá fínfín pé kí wọ́n lọ máa ra igbá lọ́dọ̀ wọn. Èyí ló bí àwọn olóyè kan nínú ní ààfin Aláàfin Ọ̀yọ́ ìgbà náà wípé ìwà àrífín ni, ìwà ìjọra ẹni lójú ni bí Onírèsé bó ṣe ní òun ò ṣe iṣẹ́ igbá fínfín mọ́, tó kọ iṣẹ́ igbá fínfín tó pátì, tí ò sì ṣe iṣẹ́ igbá fínfín mọ́. Wọ́n bá gbéra, wọ́n kọrí sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ìgbà náà láti lọ́ọ́ fi ẹjọ́ Onírèsé sun Aláàfin. Wọ́n dọ̀dọ̀ Aláàfin, wọ́n rojọ́, wọ́n sì jẹ́ kí Aláàfin ìgbà náà kó mọ̀ wípé ìwà àrífín,
ìwà ìjọra ẹni lójú ni bí Onírèsé bó ṣe kọ̀ tó lòun ò fíngbá mọ́. Wọ́n rọ Aláàfin ìgbà náà wípé kó pàṣẹ fún Onírèsé kó padà sídìí iṣẹ́ igbá fínfín kó lè máa fín igbá fáwọn. Ṣùgbọ́n èsì tí Aláàfin Ọ̀yọ́ ìgbà náà tó fọ̀ fún àwọn ìjòyè ló padà bí òwe Yorùbá kan tí wọ́n máa ń sọ tí wọ́n máa ń pa títí dòní olónìí. Irú òwe wo wá ni? Èsì tí Aláàfin tó fọ̀ fún àwọn ìjòyè tí wọ́n lọ fẹjọ́ sùn láàfin Aláàfin Ọ̀yọ́ nígbà náà ni pé Aláàfin fèsì wípé bí Onírèsé bá kọ̀ tí ó ní òun ò fíngbá mọ́, èyí tí ó ti fín sílẹ̀ kò lè parun láéláé. Àwọn ìjòyè wọ́n ní bẹ́ẹ̀ ni o. Látìgbà náà sì rèé òun ni Yorùbá ti máa ń lò gẹ́gẹ́ bí òwe wípé tónírèsé bá kọ̀ tó lòun ò fíngbá mọ́, èyí tó ti fín sílẹ̀ kò lè parun. Tó ṣe wá rí i pé ìtàn ò ní tàn, torí pé ìtàn là ń kọ. La fi sọ wípé ẹ jẹ́ ká gbáyé o, ká ṣayé re, ẹ jẹ́ ká gbáyé ká hùwà re, torí pé ohun abáṣe lénìí ọ̀rọ̀ ìtàn ni yóò dà bó bá dọ̀la. Ohun táwọn kan ṣe lánàá ó ti dìtàn lénìí, òun làwa ń sọ gẹ́gẹ́ bí ìtàn lónìí. Ohun táwa náà ṣe lénìí, ohun tí wọ́n ń ṣe, ohun tèmi ń ṣe yóò padà dìtàn bó bá dọ̀la. Àwọn kan ó sì sọ báwa náà ṣe ń sọ ohun táwọn kan ṣe lánàá bá a ṣe ń sọ lónìí. La fi sọ wípé ẹ jẹ́ ká gbáyé o, ká ṣayé re, ẹ jẹ́ ká gbáyé ká hùwà re, torí pé ìtàn sọ nípa mi, ìtàn sọ nípa tiẹ̀ náà. Tẹ́yìn náà bá wá gbádùn àtúpalẹ̀ ìtẹ́lẹ̀ tá a mú wá nínú fídíò yìí, ẹ bá ní share rẹ̀, ẹ bá ní pín káàkiri orí social media yín kó lè káàkiri àgbáláyé. Ẹ sì má gbàgbé láti bá ní like ẹ̀, kẹ́ ẹ sì fi ìwòye tiyín, èrò tiyín, ohun tẹ́ ẹ bá ní sọ lórí eléyìí tá a mú wá yìí, kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment. Ẹ má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì wa, kẹ́ ẹ sì tẹ notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa tá a bá tún ti mú àtúpalẹ̀ ìtàn tuntun míì wá fún yín lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.